Good morning, sir. Wow. Good morning, Mr. D. Morning, sir. How was your night? Fine, sir. Oh, sorry. Lest I forget, I have a letter for you from Okay, ND. Okay. Take it. Okay, sir. Ha! Oga. Yes, now. Order from above me. I have nothing to do about it. Oga, ṣàánú mi. Ó ti ṣẹlẹ̀ o. Bá mi sọ̀rọ̀, kí ló ṣẹlẹ̀? Wọ́n ti sáàkì mi níṣẹ́. Sáàkì mi ti báwo? Sáàkì mi ká tí mo rí nígbà tí mo dọ́fíìsì nìyẹn. Láì dẹ̀ ní nǹkan kan tó ṣe fún wọn tẹ́lẹ̀. Mi ṣe anything. Mo Fẹ́ ṣe bẹ́ẹ̀ báyìí. bìyẹn, mo bẹ́ẹ̀. Wọ́n ti ẹ̀ consider mi rárá. Má fẹ́ ṣe báyìí Adé mi. Ilé mi o. Nínú situation country kan tún máa sáàkì. Ó bà mí lọ́kàn jẹ́ gidigidi gan. Well, Adé mi, every disappointment is a blessing. It's fine. Jọ má rò rárá àtọ̀. Torí mo mọ̀ ẹ́, ó máa ronú sìn. Báwo ni mi ṣe ní rò? Bí èèyàn ṣe ní rògbò at least ó ní láti consider again pé at the same time ìrònú ò lè solve nǹkan tó wà nílẹ̀. Èèyàn gbọ́dọ̀ move on to the next step ni. Jọ cheer up. Adé mi jọ. Cheer up jọ. Ojú mi ò rẹ́rìn ni. Mo ti mọ nǹkan tó máa pa ẹ́ lẹ́rìn. Mo ti mọ̀. Ìyá ọkọ wa jẹra wa kó tó di pé ó máa jẹun. Fún àwa gà nígbè. Tí ìṣiṣẹ́ ti wá bọ́ lọ́wọ́ ọkọ̀ ẹ̀ báyìí, báwo wá ló ṣe ń kó? A manage náà ni. O manage báwo? O kò jókòó sí bíbáyìí. Ó sọ fún mi pé o manage bá irú bàbá mi sọ̀rọ̀ yẹn mọ́ rárá. Ìgbà tó jẹ́ pé ìgbà tíṣẹ́ sì wà lọ́wọ́ ẹ̀, ó máa ń ṣe necessary things tó yẹ kó ṣe. So sùúrù náà la ní láti ṣe. Sùúrù nìkan kan ò tó. Báwo ló ṣe máa sọ pé sùúrù báwo? For how long? Ó dá kí wá mo fẹ́ ṣe. Tí o tẹ̀ rí yẹn náà, jẹ́ ká kọ́kọ́ sọ̀rọ̀ dìgbẹ̀rù dání kó kọ́kọ́ jókòó sílẹ̀. Tó wá sọ fún pé kó máa bẹ fọ pátá, kó bẹ fọ pé bébì bá mi fọ bra, kó sáré kó dà sómi kó bẹ fọ. Ṣé lè tó ń ṣe yẹn kò lè pè ẹ́? Ọ̀rẹ́ mi. Jẹ́ ká jáde sọ̀rọ̀ ẹ̀ ni. Jáde síbi tí báwo? Mi lọ́dọ̀ àfàkọ́ tèmi lè mọ ẹ lọ́dọ̀ máa jáde. Kò dáa báyìí. Bàtọ́kọ rẹ lọ́wọ́ ó fi mọ̀ wá. Ẹ̀yin náà jẹ́ ń bẹ̀. Ẹ má jẹ́ ká ṣe báyìí fún un. Ó rí báyìí lénìí ni ó máa padà dá lọ́la. Lẹ́nu tó jàre nígbà tó yẹ kókó nìwọ ti wá. Ó fìgbà kọ́kọ́ járí sí ẹ. Ó dáa kò sí àlámẹ́ ìbẹ̀rù Ọlọ́run. Ó bẹ̀rù Ọlọ́run. Ṣùgbọ́n kó lè dá fún èmi náà nìkan tí mo ṣe. Jọ̀ọ́ jàre ọ̀rẹ́. Ṣé ọ̀ṣà ń fọkàn bá mi lọ tèmi ṣe bẹ̀ sọ? Mo ti ń gbé ọ̀rẹ́ mi. Ṣé ọkọ mi gan-an ó bí dáa? Ṣé ibi tí bá sọ pé kíìsì ẹ̀ ibẹ̀ náà ló máa jókòó sí? Torí ṣé o ṣe tán láti lọ sọ́dọ̀ àpapọ̀ ìkọ̀kan? Mo ti gbọ́ ọ̀rẹ́ mi a máa lọ. Ṣé báwo ni káṣe jẹ́ kòtò? Báwo ni? Anytime. Ṣé o ti ká ẹ lára sí ọmọ? Ó ti ká mi lára anytime tó bá ti rẹ́dì. Ẹ̀sán ń bẹ fa. Orí ọmọ màlẹ́sàn yìí máa ti ké ẹ̀ mọ̀ bẹ̀rù Ọlọ́run. Ìwà àgbà mi lọ́wọ́ ọmọ tó wá látòkò yìí. Ọ̀rẹ́ mi sílé jẹ́ ká tún ti ẹ̀ ṣe náà. Ọ̀rẹ́ ìjọ́ wo la máa lọ? Bóyá ká ètè lọ múra gan báyìí. Single mother ló báyé o. Mo gbà yẹ àfẹ́yí kọ́gbọ́n single mother ló báyé o. Ni yóò padà gbé ọ sípè o. Mo tún bọ̀ ẹ́. Tí tó ń ṣe látàárọ̀ ni. Ǹjẹ́ o? Rice àti mo lè fẹ́ tiẹ̀ tó. Ìgbọ́n mọ́ bí tó mọ̀. Èyí tí mo bí mi náà nù. Sọ jáde. Sọ gbádùn. Ó náà ni mo fẹ́ sọ ọ́ jẹ́ kí n sọ máa fún ẹ kò sí ìpè ní. Màá fún ìtì ẹ̀ sọ́rí ìnáwó náà tó bá mi sọ̀rọ̀. Bí 250. 250,000. Mo lọ.
Bóyá títí ọ̀sẹ̀ tó ń bọ̀. Má bínú ti jẹ́ má bínú. Sẹ́ǹdì ètò wà lọ́wọ́ ẹ̀ tó bá di sẹ́ǹdì. Má sẹ́ǹdì. Mo fẹ́ táyé sí àwọn. Ní ìjẹun má. Má yẹ kó wẹ̀. Ní àbọ̀rẹ́ ibi ọ̀rẹ́ tó máa lẹ́mí nídìí ẹrù mi. Má jẹ́ kí n ọ̀rẹ́ ibú ọ̀rẹ́ ibi. Kí ló ń ṣe ń bẹ̀ yẹn Adé? Ṣé kò ń ṣe kó fẹ́ jẹ oúnjẹ yẹn? Mo fẹ́ jẹ oúnjẹ. Mi ò gbọ́dọ̀ rí ọwọ́ ẹ̀ ń bẹ̀. Ṣé o ti tó ṣe àránṣẹ́ tí mo ní kó ṣe ni? Mo ti ṣe gbogbo nǹkan tó ní kí n ṣe. Mo ti fọ bọ́, mo ti fọ aṣọ. Gbogbo àwọn díìsẹ̀ gan ni mo ti fọ. O lo fọ ọ́ndìs, pant mi wà bẹ́ẹ̀ mo rí kó fọ. Aṣọ wa ló fọ. Dáhùn ti lọ látara omi tí jẹun àárọ̀. Má ṣe tọ́rọ ṣé o ti nulẹ̀ tí mo ní kó nù? Ṣé o ti nulẹ̀ tí mo ní kó nù kó tó lọ máa gbé oúnjẹ? Bí kò wọ́n lọ ra oúnjẹ síbẹ̀. Kí n máa bọ́ ọkọ, kí n máa bọ́ ọmọ. Kí ló ṣẹlẹ̀ gangan? Kí ló ṣẹlẹ̀? Ó fẹ́ pa mí ni? Single mother like God page gbogbo rádaràda yìí lọ. Kí ló ṣẹlẹ̀? Kó olúkọ̀lù máa lọ́nà tiẹ̀. Single mother ti bẹ̀rẹ̀ báwọn náà. Ilẹ̀ tí mo ní kó nù ò tí mo kọ́kọ́ máa tọ́ láti bẹ̀rẹ̀ Single mother ló káyé. Single mother ló káyé. Ọmọ ẹ̀ ní ẹ̀sùn tí mo rẹ̀ ń pọ̀ yẹn ṣá. Ìwọ bàbá mi lọ yígbó yẹn ṣá. Ẹlẹ̀ wá kí ló ṣe yẹ. Àlàyé wà ẹ̀mí jọ jẹ́ ẹ lójú ẹ̀. Wá apábẹ́ pa ẹ̀ ni. Kíni náà máa pa jẹ́ ẹ̀. Ó sọ ni. Dáwò ló dárúkọ yẹn náà. Kí ló ṣẹlẹ̀ ṣọ́fẹ́ wọ ọdún mi ni. Má ṣe bá ẹ̀ mọ́. Àlàyé gbàgbára lẹ̀. Kí ló ṣe ẹ́ abẹ́ gbé ẹ ní nà. Wá táwọn wo. Wá ṣé fi jẹ́ àwọn tí ń kú mọ̀dà kó mọ̀ fún ní bára ìké. Tó bá gba 5k wá gba 55 náà. Ọ̀rẹ́ mi pa 90 ti tèmi 2 million iṣẹ́ kò pọ̀ létí ẹ̀ ní wá. Kí ló dé èbè ẹlẹ̀ tójú mẹ́jọ ṣé ànàbọ̀nà ní ọkọ ẹ̀. Àwẹ̀ báwọn ọmọ wa eré tí mo wá. Bẹ́ẹ̀ ni mò ń jẹ. Àwọn máa ń ṣe ẹ̀mí. Ìyàwó àmà á jẹ́ kí kan di àwọn ìyá ẹ̀. Àwọn ìyá ẹ̀ iṣẹ́ wọn gan lè fi gan jẹ mú kan pé sí mọ́ra ó kéré lójú gan ni. Wíwẹ́ ti gẹ́gẹ́ pa ayé ẹ̀ bọ̀ tí máa mú ẹ tí bá padà mú ẹ. Àwọn ọmọ mi máa ṣe ìkan tí ò dáa fún ẹ ọ̀pá rẹ̀ ti tó. Ṣé mo ṣẹ̀ látọjọ́ rẹ̀? Ó ti ẹ̀ ń tó wọ́n gbòòrò. Ó bẹ́ta. Ó ti tó bí adé 5-3 months tí mi àti ẹ̀ta ti bẹ̀rẹ̀ ìkọ̀kọ̀. Kí ló ṣẹlẹ̀? Bàbá ìtì ẹ̀. Tó ní bí mo ṣe wà, ara ń kan mí o. Nítorí bá àjọ ní nǹkan papọ̀ ló ń ṣe bẹ́ẹ̀ fi wèrè kan. Bí mo ṣe wà yìí, kíní yìí mo ti lọ́ọ̀kì ẹ̀fà. Mo ti tì kò dẹ̀ sí nǹkan tó ṣe. Ẹ̀sìn dákun. Àtúnṣe kan wà tí mo lè bọ̀ ṣe. Táàbì máa jọ ṣe kíní kan. Jẹ̀rọ bí kí nìyẹn? Owó ni. Bí n bá rí bíi 1.5 million naira. Wá! Bẹ́ẹ̀ ni. Wá sí. Orí ẹ̀dá o gbọ́ bí mo ṣe sọ̀rọ̀. Ó tún jẹ́ ló ń bí mi o. Irú ọ̀mú kan pé ó ti pọ̀ jù lórí sáfẹ́sì fún ìlú. 1.5 million naira tó bá ti rí a máa lọ sí ìgbà. Ó sì wà ló lọ báyìí. Orí ẹ̀ fẹ́ dà. Yẹ tọ́ mi. Àwọn èrè wo tó ń lò. Àwọn ọ̀rẹ́ mi. Ẹ pẹ̀lẹ́ o. Tọ́jú ọ̀rẹ́ wa o. Tọ́jú èrè wọn. Bá kó ìjẹ́ mẹ́. Ẹ̀yin bẹ́ẹ̀ mi ò pẹ́ yìí ni o. Ẹ káàbọ̀. Kọ́kọ́ dúró náà, má bẹ́ẹ̀dì mi rárá. Inú jí o. Mi ò expect pé nǹkan bá wá fọkọ̀ bànújẹ́ fẹ́mi nílé ọ̀dọ̀ mi. Try láti ṣe kí ni? Ọ̀rẹ́ ẹ̀bí tó kọ́ mọ́ lọ́lẹ́. Akó má ti ẹ̀kọ́ fún mi pé wọ́n gan fọ́ sáwọn kíláàsì. Imagine bó ṣe kàwé tó ẹnìkan wá gun ẹtí wá ká ẹ mọ́lé. Imagine láyé tá a wà yìí. Tí ọkùnrin ńlá alábọ́gẹ́lẹ̀ fóbìnrin lẹ́yìn fi owó rẹ̀ fi àtẹ́tì. Mi ìwò pé wọn náà tún lè máa bá wọn kíláàsì ọ lè máa bá wọn ṣe náà. Ní kí ni? Máa mọ owó rẹ̀ kọ́ rẹ̀ ní àìwọ́ta kọ́ta. Títí kéèyàn máa líbu single mother ó bẹ́tẹ̀ lélẹ́yìí tó bẹ̀ wọ́ asẹ́ẹ̀sì yìí. Ayé bá wà yìí. Ayé wa kí ni ẹ ṣe o? Single mother, single mother.
mo ti fẹ́ bẹ̀rẹ̀ mo ti fẹ́ bẹ̀rẹ̀ láàárọ̀ ìwọ Ọlọ́run ṣọ́ọ̀bù tí mo náwó iyebíye sí níbo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ Ọlọ́run níbo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀. lọ́sàn-án gangan irú àlábùkù wà nílé ọlọ́mọ ìyá mi yọ̀ rẹ o. kí n máa wú èèyàn tó jẹ́ mi sọ́ra ìrẹ́ àbọ̀ nígbà tí mo sọ pé ó bá yín sọ ẹ rí iye alákẹ́lẹ́ ilé àti ìta aláfin ọlọ́mọ náà fẹ́ fi àti iye ìgbóni yóò fẹ̀lẹ̀ ìgbó gbogbo ajẹ́fẹ́jẹ́ ọlọ́mọ náà sì wà ní gbogbo àláàmì ẹ má tẹ̀lé ìrọ̀rùn rẹ kọ́rẹ́ o ẹ má fi ọlọ́run fẹ́ ẹ̀sìn tó tẹ̀lé nínú kí olóògbé ọkọ yín gbogbo ìlú olóògbé ẹ̀yìn àtọkọ yín ó papọ̀ gan-an ọmọ fọkọ yín lẹ́rù ọmọ tí orí ìkẹta kẹ́ fọkọ yín lẹ́rù ọmọ onírò náà fẹ́ kẹ́ ẹ mọ tí ìṣẹ̀lẹ̀ tí lójú lára látàrí náà ọmọ fọkọ yín lẹ́rù ọmọ tí ẹ̀yẹ náà rẹ kọ́ rẹ o kí ẹ gbọ́ ọmọ wa sí láńdáọ́lá máta ńláńdílẹ̀. Báwo ló ń bí? Hey, guess what? Kí ni? Ó ti ṣẹlẹ̀. Kí ni yẹn? Ó ti ṣẹlẹ̀ o, bí táwa ti jáde. Ta ti ní látọ̀jú. Ó ti jáde. Olúwa o ṣé o, Olúwa o ṣé o, Olúwa o ṣé. Àánú dára lónìí. Àlọ́. Ọlọ́run mọ̀ ṣe o, máa jẹ́ àyẹ̀wò ti kú. Ọ̀tá òyọ̀wọ́ Ọlọ́run ṣé o.